to after one tí ẹ̀ máa dé ìyẹn kíkì táwọn ẹbí sílẹ̀ fọ́ kìsì kò sí adábàjá more than 2 hours yẹ ẹgbẹ́ wọn fẹ́ràn pé èèyàn wà nílé ni pé kó má kó lórí dúró ẹ̀ pé ó wà ní ìgbà tó bá rí pé wọ́n lọ pé ẹ̀tọ́ bá mi jálẹ̀kùn ẹ̀ ìyẹn ní òun ti já mi báyìí wípé kíní ti ṣí o pé àmọ́ wọ́n ti yí kíní sí nínú ilé wọ́n sọ nǹkan sí lẹ́yìn pàdé padà ó ti yẹn wọ́n ti sọ̀kọ̀ sínú ilé wọ́n á sọ fún yẹn pé ó yá já ilẹ̀kùn yẹn lọ gbé gánà kó já a máa jó padà gánà lọ fi já wọ́n wá fi já mi báyìí. ṣíbi tán fi já evidence nìyẹn òun so nìyẹn ó fi gánà kọ́ọ̀tì bẹ̀ yẹn lọ́wọ́ fi di pé láti ta ó wá tọwọ́ bọ̀ ó wá ṣí láti òun sàlẹ̀ àwa ṣí kàkà máa bá òun wọ́n kọ́ ní wọ́n kọ́ ọmọ yéké kan bọ́ ti kú ọmọ yéké kan ti kú sínú ilé o. ọmọ kékeré kú sínú ilé ó dà ó máa pè é báyìí wọ́n lè wọ́n ti gbé wọ́n ti gbé tẹ̀lé tẹ̀lé kò dáhùn gbàtọ́ máa pè é tẹ́mi ṣe ń jábọ̀ gbọ́ ọmọ yéké kú sínú ilé mi kẹ̀ tí wọ́n kó báyìí. ṣe ẹ fi mọ́ mi ẹ lẹ̀ ṣebí. mo kí gbogbo ẹ̀yin olólùfẹ́ wa ní ìkànnì Ajára Màlífà TV pé ẹ ṣe ẹkú ìfẹ́ Ọlọ́run nínú àánú nípa náà ìfẹ́ eléyìí tá a ní síra wa a kú dédé àkókò yìí a kú gbìyànjú a kú bí gbogbo nǹkan ṣe ń lọ kò ní sú wa kò ní rẹ̀ wá láṣẹ Èdùmàrè Bíbélì sọ wípé tọmọ rẹ kò lè fún ọ nísinmi mo máa ń sọ wípé kì í ṣe wípé ọmọ mi wọn ò tọ́ bí kò ṣe pé kọ́lọ́run fún wa lọ́mọ tó ló yẹ kí àdúrà ká máa gbà àdúrà tó yẹ kí gbogbo abẹ́ amáyé máa gbà ní wípé kọ́lọ́run jọ̀wọ́ kó dákun dábọ̀ kó má ṣe ọmọ wa lọ́mọ tí ó máa dojú tini kó ṣe ọmọ wa lọ́mọ alálùbáríkà ọmọ ilé tó jẹ́ wípé tá a bá ti rí tó yọ lókèrè báyìí láàmà kìjọ́ mọ́lẹ̀ tá a máa tábùdà sọ́lọ̀ ń pò fún wa lọ́mọ rẹ̀ bẹ́ẹ̀ gbogbo àwọn ọmọ tó níwà báyìí lọ́wọ́ kọ́ náà ló jẹ́ wípé ó wù wọ́n ṣùgbọ́n pẹ̀lú àdúrà àti ìgbìyànjú gẹ́gẹ́ bí abiyamọ a máa jẹ́ kí ọ̀pọ̀lọpọ̀ ọmọ ń kọ́ kó gòjá kí máa fẹ́ lè pe àkíyèsí gbogbo ẹ̀yin obìnrin pàápàá bàbá sí àkíyèsí pé ẹjẹ́ àmójú táwọn ọmọ ẹjẹ́ àjọ mójú táwọn ọmọ yìí torí ọmọ tá a bí tá a kọ́ náà ni ògbélé tá a kọ́ tà mo bẹ́lẹ̀ nínú àánú ẹ̀ kó dákun dábọ̀ kó gbàdúrà tèmi tìyín kí máa fi àkókò ìgbó oríyìn fún olórí ọ̀dọ́ gbèrígbè kó wọn kò ṣe takuntakun mo kí yín dáadáa pé kú ìfọmọnìyàn ṣe ẹgbẹ́ Ọlọ́run bá ọpọlọ yín ò ní jọba gbogbo OPC ẹ ní agbègbè Ìkòròdú mo kí ẹ̀yin náà pẹ́ kú iṣẹ́ ẹ kú gbìyànjú ọ̀rọ̀ díẹ̀ lẹ ti gbọ́ nínú tó ṣẹlẹ̀ ọmọ alábàágbé wọn nílé àṣọ ti ní kọ́kọ́rọ́ ẹ̀dá kọ́kọ́rọ́ wọn lọ́wọ́ Ọlọ́run dákun má jàrá kó bá má jàrá dábàá o kí lè tèmi tí yín kó má dàrú ẹ má jẹ ẹrun jọ́jù ẹ jẹ́ ìfilẹ̀ fi kẹ́ gbọ́ níbà gbéléńjá bọ́rọ̀ ṣe jẹ́ ẹ jẹ́ ká máa tẹ àwọn ọmọ wa nínú lóòrèkóòrè ká dẹ̀ máa fọ̀rọ̀ Ọlọ́run bọ́ wọn pé ìwà báyìí kò dáa ìwà báyìí kò dáa kó má jẹ́ gbà tí wọ́n bá hùwà tí ò dáa láàmà wa fọwọ́ bójú mo bẹ̀ lọ́run nínú àánú ẹ̀pọ̀ ọmọ tèmi tí ń lágbára Ọlọ́run bá Ọlọ́run nínú àánú ẹ̀ yóò bá wa tọ́ wọn a lè dá tọmọ mo máa ń sọ bí kò ṣe pé ká tọrọ rẹ̀ ọ̀fẹ́ àti àánú lọ́dọ̀ Ọlọ́run tá a lè fi tọmọ Ọlọ́run nínú àánú ẹ̀ yóò jogún ẹ̀ fún tèmi ti yín àmín ó yẹ jẹ́ ká wò ó ẹ jẹ́ ká pàdé ní comment section kí lójú wòye yín ta ló jẹ̀bi Ọlọ́run là wá ṣé ẹni sọ kọ́kọ́rọ́ lẹ́nu tí ò lọ ṣàtúnṣe ni àbí ọmọ tó rí kọ́kọ́rọ́ yìí látara ọmọ ìyẹn alábàágbé wọn tó bá jẹ́ ìgbà kọ́kọ́ rẹ̀ tí ẹ darapọ̀ wá ní ìkànnì Ajára Màlífà TV ẹ subscribe sí ìkànnì ẹ̀hún notification button ẹ̀ láì comment ẹ̀ bá wa ṣe àjọṣepọ̀ wọn àti ìṣàṣeyọrí ẹ ṣé o ẹ kó gbà ó di inú kan mo tì tí mo mú kì tí mo tọ́jú kì gbàtẹ́ ò máa dé nìkan bí ara tó after one tí ẹ̀ máa dé ìyẹn kíkì táwọn ẹbí sílẹ̀ fọ́ kìsì kò sí adábàjá more than 2 hours yẹ ẹgbẹ́ wọn fẹ́ràn pé èèyàn wà nílé ni pé kó má kó lórí dúró ẹ̀ pé ó wà ní gbàtẹ́ wọn rájí pé wọ́n lọ pé ẹ̀tọ́ bá mi jálẹ̀kùn ẹ̀ ìyẹn ní òun ti já mi báyìí wípé kíní ti ṣí o pé àmọ́ wọ́n ti yí kíní sí nínú ilé wọ́n sọ nǹkan sí lẹ́yìn pàdé padà ó ti yẹn wọ́n ti sọ̀kọ̀ sínú ilé wọ́n á sọ fún yẹn pé ó yá já ilẹ̀kùn yẹn lọ gbé gánà kó já a máa jó padà gánà lọ fi já lọ́wọ́ fi já mi báyìí ṣíbi tán fi já evidence nìyẹn òun so nìyẹn ó fi gánà kọ́ọ̀tì bẹ̀ yẹn lọ́wọ́ fi di pé láti ta ó wá tọwọ́ bọ̀ ó wá ṣí láti sàlẹ̀ òun àwa ṣí kàkà máa bá òun wọ́n kọ́ ní wọ́n kọ́ ọmọ yéké kan bọ́ ti kú ọmọ yéké kan ti kú sínú ilé o. ọmọ kékeré kú sínú ilé ó dà ó máa pè é láyìí wọ́n lè wọ́n ti gbé tẹ̀lé kò dáhùn ó di eyín gbàtọ́ máa pè é tẹ́mi ṣe ń jábọ̀ gbọ́ ọmọ yéké kú sínú ilé mi kẹ̀ tí wọ́n kọ́ báyìí tí wọ́n máa tó ṣẹ́jú. sílẹ̀kùn ó yá ó ní kọ́mọ̀ ẹgbẹ́ kọ́kùn ṣó yá. ìgbà tó máa gbé dìde mo ti ta bóyá sóra ẹ̀. òun ló so rẹ̀ báyìí tó faṣọ so rẹ̀.
ó yá stand up ó ti ẹ̀ da mo ò rí rí kọ́ ẹ̀yà yìí. ṣe ó yá sílẹ̀kùn stand up come out sir. ṣé ẹ̀kọ́ tó fi ṣe rẹ̀ lélẹ̀. ó sọ̀rọ̀ ìgbẹ́ ẹ̀yẹ́ ló tu. ok báwo ló ṣe rí ibi kiri key extra key tó fi wọlé tó fi rí ibi tilẹ̀kùn lẹ́yìn. extra key àti wá nígbà bíi last month. lẹ́tí ń wá mistake tẹ̀ ṣe tó bá dijọ́ mi tó bá dijọ́ mi tí kọ́kọ́rọ́ yín bá sọnù èèyàn máa ń change gbogbo ẹ máa gbọ́ èèyàn máa ń change gbogbo key ilé completely. ayé ìsọmọlẹ change àná ó wá kó àdúrà yìí sọ ṣáyé wà lórí sí. kò sáyé àdúrà yìí sọ pé wọ́n kó gódìmọ̀ wọ́n sọ fún mi pé ọmọ ìkẹlẹ tó ń jalè wọ́n gbé gódìmọ̀ wọ́n gbé milk wọ́n gbé gódìmọ̀ wọ́n gbé milk. owó tẹ́lẹ̀ kó sínú lẹ́mẹ̀rẹ̀ wọ́n yọ 6,000 ọ̀nù ẹ̀ wọ́n ní wọ́n ìkẹlẹ tó ṣiṣẹ́ yìí nìyẹn fi dé balẹ̀ nìyí. Yeah, go outside. Yes, don't lie for me. Where do you see the extra key? Yes. Àná ló já kínní. Iná ni kínní lò ó. Tẹ́wà tẹ kóòdù sí, kò ní ṣí. Okay. Yes, so my fọ́ọ̀tì. Yes. Na yesterday o. Hello. Yes. Na that thing dey use o. If you no put code, you no go open. Yes. Where do you see extra key? Na you break all this thing like this. Yes, sir. I'm talking to you. Ṣé tó gbé yín yẹn? Dájú Malik lọ dáhùn lórí bókì. Speak louder. I'm talking to you. Where do you see extra key? Do you know where I am? I think your mommy will she will know me. Where do you see extra key? I see 2 keys outside on that phone. Malik saw one. Malik said the key is for him. The response is inside my bag. Malik said that one is for him. And I said that I don't know. I see. So since when did this? Yes, madam. But Madam. Yes, madam. Go and stay outside. I go fight. Yes, hey, I feel mommy, eh? Shebi is extra key. It's the key that you used to open the door and come inside. I mean, don't lie. Eh? Which one you use? Eh? This key. Who give you? It's Malik that mistakenly threw it away. Their son, Abi. When you see the key, why can't you give it to him? Ẹ tẹ́tí sí ìkéde yìí. Ǹjẹ́ èyí náà ti gbọ́ nípa ọ̀nà míì tí a lè gbà rí iná mọ̀nàmọ́ná tí kò kì sí lo epo, ìyẹn ni sólà àti ìnvátà. Ọ̀pọ̀lọpọ̀ tí wọ́n mọyì sólà àti ìnvátà kì í fi ṣeré. Bákan náà, wọ́n mọ̀ pé ó máa ń mú kí owó tí èèyàn ná dínkù lọ́pọ̀lọpọ̀. Ẹ wá gbọ́ o. Thompson Technology Production ti ṣetán láti bá yín ṣe àtòpọ̀ sólà tàbí ìnvátà. Ó wà ní oríṣiríṣi èyí tẹ́ ẹ bá fẹ́. Bí ẹ bá fẹ́ ní ńlá, ó ń bẹ. Bí ẹ sì fẹ́ èyí tó jẹ́ kékeré láti gbé yàrá kan, yàrá méjì, yàrá mẹ́ta, odidi ilé, wọ́n lè tó papọ̀ fún yín ní owó tí ò sì gani lára. Ẹ ṣe kàn sí Thompson Technology Productions. Ẹ̀rọ ìbánisọ̀rọ̀ wọn rèé 0810 502 0353 0810 502 0353.